Ọ̀jọ̀gbọ́n Yemi Farounbi, ọdún méjì ààrẹ Bọ́lá Tinubu. Ọdún méjì. Ọdún méjì gẹ́rẹ́gẹ́. Tá bá wo ọdún méjì yẹn, tá bá wo nǹkan tó lóun máa ṣe, tá bá wo àpò ará ìlú, tá bá wo tábìlì tán fi ń jẹun, tá bá wo báǹkì wọn, tá bá wá béèrè lọ́wọ́ wọn wípé ṣé ọdún yìí dára ju ọdún méjì sẹ́yìn. Ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni ó sọ pé kò rí bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ ní pé oúnjẹ tí wọ́n rí jẹ ní ẹ̀ẹ́dúgba wọn ò rí jẹ ńsìn, nítorí wípé ohun gbogbo ti gbówó lérí. Tó bá yàtọ̀ sí àlùbọ́sà, àtàlà, tòmátò ni, ẹ̀wà, gàrí ni, èlùbọ́ ni, iṣu ni, ó ti kọjá nǹkan tí mẹ̀kúnnù lè súnmọ́. Tá bá wo owó náírà ni, bó tilẹ̀ jẹ́ pé ààrẹ sọ fún wa ní ọjọ́ tó máa gorí oyè, ó ní iná ìjọba yóò wà yanturu, apá àwọn èèyàn ó sì ká. Ó ní electricity will be affordable and cheap. Kò wá tẹ̀ wá wà available, torí àwa náà ṣáà ń rí bí national grid ṣe ń ṣubú. Kì í ṣe pé kò tó wá wà available nìkan, owó ẹ̀ ò ṣeé kọlù, owó ẹ̀ ti ga. Ní May 29, 2023 ó sọ fún wa wípé oúnjẹ máa pọ̀ sí, owó tá a sì máa ra ò ní pọ̀. Bí ẹ sọ pé òun máa dá commodity board sílẹ̀ tí ó stabilize prices fún àwọn àgbẹ̀. Ó sọ pé òun máa ṣe agricultural hubs nígbà náà. Ó ṣe ìlérí pé òun máa ṣe new job and prosperity bill tí ó máa fún àwọn ọ̀dọ́ níṣẹ́. À ń retí àwọn bíìlì wọ̀nyí. Kò sí eléyìí tó tí wá sí ìmúṣẹ. A mọ̀ pé ó mú àwọn nǹkan kan wá sí ìmúṣẹ o. Ó ní nǹkan tí ń jẹ́ fuel subsidy máa yọ, ó sì yọ. Ó ní black market rate àti official rate pé òun máa ṣe, ó sì ṣe. Ó sì wá gbé náírà àti dọ́là, tó nígbà náà 770 naira ní dọ́là kan, lónìí 1680. Ó wá jẹ́ kí gbogbo nǹkan gbówó lérí. Ó ṣe, ṣùgbọ́n wàhálà tó ń fà fún àwọn ọmọ Nàìjíríà kò tí àti rí àmójútó. Ó sọ pé ó máa ṣe tax reform. Bẹ́ẹ̀ni. Ó sọ ń gbà náà. Ó ń ṣe lọ́wọ́. Progressive taxation ó ń ṣe lọ́wọ́. Bóyá tó bá parí àbúwọ́lù. Bí mo ṣe kà á sí, ó lè rọ àwọn mẹ̀kúnnù lọ́rùn nítorí wípé ẹni tí ò bá ń gba bí 1 million kò ní máa san tax. Company tí ò bá make profit bí 25 million kò ní máa san tax. Ó lè jẹ́ kí ìyẹn ó rọ aráàlú lọ́rùn. Ìwọ́n tá a bá bọ́ sílé tó ń ba gbogbo èèyàn lẹ́rù, ìyẹn ní ètò ààbò. Ó tilẹ̀ jẹ́ pé ọdún méjì ni wọ́n ti ń pariwo pé àwọn ó ṣe state police, àkúkú rí state police.
wọ́n làwọn máa ṣe forest ranger, forest guard láti kojú tu àwọn onísùmọ̀mí tó jẹ́ pé sójà gan ò lè kojú sí. Àwọn onísùmọ̀mí tó jẹ́ pé odidi military camp kan ní Borno State ni wọ́n kó lọ́sìn kan àwọn sójà rẹ̀ wà lẹ́rú. Àwọn onísùmọ̀mí tó jẹ́ pé gọ́vnà Zulum wá bẹ̀ sí bẹ̀rù wípé àti ẹ̀mẹ́ni tá à ń bá sọ̀rọ̀ mọ́ nítorí pé àṣírí ìjọba àti gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe àwọn olóṣèlú ńláńlá àtàwọn èèyàn ńláńlá náà ní lọ gbé fáwọn onísùmọ̀mí yìí. Kàkà kí ọ̀rọ̀ security wa kó improve ló ń bàjẹ́ sí. Lánàá sí ìjẹta wọ́n ì lọ gbé àwọn 10 kan nínú ṣọ́ọ̀ṣì kan ní Ondo State. Láwọn àtẹ̀gbọ́dọ̀ máa sọ ti Ondo State yẹn torí ó ti wá da nǹkan báyìí mọ́ wa lọ́wọ́. Yẹni wípé sùmọ̀mí kì í ṣe Boko Haram nìkan, kì í ṣe Islamic State of West Africa Province nìkan, kì í ṣe ní North East nìkan, bẹ́ẹ̀ là ń rí ní North West, bẹ́ẹ̀ là ń rí ní Zamfara, bẹ́ẹ̀ là ń rí ní Sokoto, bẹ́ẹ̀ là ń rí ní Benue, bẹ́ẹ̀ là ń rí ní Plateau. Àwa gan wà lè sùn ní South West mọ́. Kí ni ká wá pè báyìí? Àwọn nǹkan tí ó lè ní mẹ̀kúnnù lára tó lóun máa ṣe ó ṣe. Ìwọ́n gbogbo nǹkan tó yẹ kó fi rọ mẹ̀kúnnù lára tó kà ní ìwé yẹn náà àìgbàdúrà pé yóò ṣe. So kí ni ká wá pè? Bóyá 2 out of 10. 2 out of 10. 20%. 20% báyìí làárẹ̀ dé dúró torí àwọn gómìnà kan sì ti bọ́ta, APC náà ti bọ́ta, NWC APC ti ní ààrẹ ilé o kó mọ báṣẹ́ lọ torí pé òun gangan ni ó tẹ̀ iwájú ní 2027. Oníkọ́lá ti ń gbọ́rọ̀ àwọn bẹ́ẹ̀, àwọn òjèlú ni. Nígbà tí ó bíje wa ń bẹ̀ wọ́n ní father of modern nation. Látàpẹ́ nìyẹn. Nígbà tí ó kúrò nídìí ẹ̀rọ tí ń da míìkì sí wọn lẹ́nu, tí Jonathan wà ń bẹ̀, mọ́yá àwọn tó endorse Jonathan ń gbà yẹn ni. Gbogbo àwọn bá tẹ ìjókòó báyìí tí wọ́n na ọ̀pá sí tí wọ́n súre fún. Ṣe rí àwọn tí endorse ẹ̀yẹ wọn ò ṣe èèyàn rè. Èmi sì mọ̀ wípé ó yẹ kí Tinubu mọ̀ pé àwọn eléyìí nǹkan tó ń jẹ ni wọ́n ń wá. Àwọn gómìnà kan wọ́n fẹ́ ṣe second term, term kan náà ń ṣe. Àwọn rò wípé tán bá ti gbé Tinubu lérí ṣùgbọ́n ló máa yan chairman INEC láìpẹ́. Gbogbo nǹkan wà lọ́wọ́ ẹ̀, iṣu wà lọ́wọ́ ẹ̀, ọbẹ̀ wà lọ́wọ́ ẹ̀, òun ló mọ̀ bó ṣe ń ge, òun ló máa ge fẹ́ni tó bá wù ú. Àwọn yà á tètè sọmọ ní agbádá, ẹ̀yìn ẹ̀ láwa o. Àwọn ẹ̀ wà ń bẹ̀. Àwọn tí ó jẹ́ pé EFCC ń wá bíi Rọ́nímẹ̀tì Àtíkù tó jẹ́ gómìnà àná ní Delta. Òṣèmọlẹ̀ dẹ̀ ti sọ fún wa pé tó bá jẹ́ ó lè tó bá ti cross APC ó dẹni mímọ́. Àwọn náà wá kóra wọn ra tètè kó sí APC kan lè dẹni mímọ́. Rí i pé kì í ṣèfẹ́ ẹgbẹ́ ni ẹ̀rù ara wọn ni wọ́n ń bà, ẹ̀rù àná wọn ni wọ́n ń bà. Ẹ̀rù ọba ni mo bà, ọba tó. Eléyìí tó kàn mú tó yẹ kí sàm sọ ni pé yóò bá ní president mo pa á ti gbọ́ tàn rí a ó mẹ́rin ìjọba. Ẹ̀wẹ̀kú wẹ̀wẹ̀lẹ̀. Ó má jẹ́ àmẹ́rin ìjọba ni wọ́n ṣe torí àmẹ́rin ìjọba ni wọ́n ṣe fún ní 2014 2015 fún Jonathan. Gbogbo ìran endorse ṣùgbọ́n nígbà tí àkókò tó endorsement kò translate sí ìbò. Ẹ̀bẹ̀ tí ń bá bẹ̀ ni wípé ní agbede tó dé yìí
nítòótọ́ nítorí pé wọ́n ṣe fuel subsidy wọ́n á rí owó tó pọ̀, owó tí ò ní value wọ́n rí. Wọ́n bá fi ṣe tàwọn ènìyàn, wọ́n fi tún ayé èèyàn ṣe, nítorí pé ìjọba wà fún àwọn tó ń ṣèjọba, ìjọba wà fáwọn tí wọ́n ń ṣèjọba lé lórí. Tí wọ́n bá lè jẹ́ kí ìjọba ẹ̀ ní nǹkan tí àwọn olóyìnbó ń pè ní human face, kán yé purọ́ tí àwọn kan tí máa ń ba purọ́ yẹn máa sọ pé nǹkan ti dáa, nǹkan ò dáa, báwọn ṣe ń kú sí kò dáa. Kí ló dẹ̀ jẹ́ kán kú gbà mí wọn ò jẹun tó dáa? Kí ló ń jẹ́ kán kú? Ìrònú, ìsanwó ilé, ìrònú ò sì dá nǹkan. Kí ló tún jẹ́ kí wọ́n kú? Depression, wọn ò rówó oògùn, torí àwọn oògùn tẹ́ ń rà bóyá 500 níjọ́ wọn àná àti lọ bí 6,500 nísìn. Owó níná ga sókè ṣùgbọ́n owó tó wọlé kò ga sókè. The income kàn dúró bẹ́ẹ̀ náà ni, yóò pẹ̀lú minimum wage. Minimum wage, tí minimum wage bá wọlé wọ́n máa jókòó ni wọ́n á rí work, torí kò sẹ́ni tí ò ní affect, wọ́n á rí work ẹ̀ láti grade level 1 to 17. Wọ́n ò ṣe yẹ́dò ní, wọ́n ò ṣe wọ́n fún wọn minimum wage tí ò lè gbé wọn délé, minimum wage tí ò lè ra àpò rice, minimum wage tí tẹ́ bá fẹ́ ra iṣu lọ́jà gan ó máa lé yín lọ, minimum wage tí ò lè sanwó ilé. Tó bá kó jókòó díẹ̀, kó má wo ti àwọn gómìnà tó ń fẹ́ ṣàwùṣe second time, àbáwọn tó ti jalè tó fẹ́ di saint lójú kan, kó wo tàwọn mẹ̀kúnnù, kó wo ojú tí wọ́n fi ń wo Tinubu látijọ́. Torí wọ́n gbogbo èèyàn ló rò pé progressive àwọn progressive rèé, àwọn tó máa gba mẹ̀kúnnù ní kó rò tìyẹ. Kó rò ti pé ní 2018 ó lọ give lecture kan, ó sọ pé ìlú tí ò bá ní pátì méjì pé kò lè ní democracy. Òun náà ló tó wá ń sọ pé one party ò burú. Èwo ni ká wá gbàgbọ́? Kó ronú wípé ìbá dáa kéèyàn jólóòtọ́ pẹ̀lú nǹkan tí a mọ̀ pẹ̀lú.